Eléyìí ni iṣẹ́ àwọn àgbàlagbà. Ẹ̀yọ́nú àwọn àgbàlagbà. Ó tún ń ṣiṣẹ́ àpamọ́wọ́ owó, ó máa ń jẹ́ kó dúró lọ́wọ́ èèyàn. Iṣẹ́ méjì tí iṣẹ́ yìí ń ṣe nìyẹn. Iṣẹ́ tó sì dáa jù ni mo fẹ́ kí ẹ lọ gbìyànjú ẹ̀ wò kẹ́ fún mi lábọ̀ ẹ̀. Àwọn kan wo ni a máa lọ wá fún iṣẹ́ yìí. Jẹ́ kí a lọ wá ìkóọdẹ mẹ́ta, ìkóọdẹ mẹ́ta, ọlọ́yọ̀ǹbẹ̀rẹ̀ mẹ́ta, atare mẹ́ta. Kò ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi jó gbogbo ẹ̀, kí ẹ bá mi lọ kúkúná. Ẹ wá fi sín gbẹ́rẹ́ kéékèèké sọ́rùn ọwọ́ wa méjèèjì. Gbẹ́rẹ́ kéékèèké sọ́rùn ọwọ́ wa méjèèjì. Eléyìí tó bá kù, ẹ pò mọ́ ọṣẹ. Ká máa fi wà lẹ́ẹ̀kọ̀kan tó bá wù wá. Pẹ̀lú ògo Ọlọ́run, a máa bá ìyọ́nú Ọlọ́run pàdé. Ní gbogbo ọ̀nà tí a bá dé, a máa bá ìyọ́nú Ọlọ́run pàdé. Tó bá náwó àgbà àná fún wa, kò ní ṣiṣẹ́. Ẹ̀rọ àgbà àná gidi ni. Iṣẹ́ tó dájú ni. Ẹ gbìyànjú láti bá mi like, kí ẹ bá mi comment, kí ẹ sì share fọ́pọ̀lọpọ̀ èèyàn kan jàǹfààní ẹ̀ náà. Àdúrà wa gbà pẹ̀lú ògo Ọlọ́run. Ire o.